Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa ikú arábìnrin tí a mọ̀ sí Allwell Ademola tí ó jáde láyé níbi ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sẹ́yìn. Ẹ̀yin èèyàn wa a ó máa sọ̀rọ̀ nípa irú ikú tí arábìnrin yìí tí ó kú. A tún máa sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ikú arábìnrin yìí. Ìjẹ́ arábìnrin yìí ìjẹ́ ó fi ọmọ sáyé tàbí kò fi ọmọ sáyé? Ìjẹ́ ó fi ọkọ sáyé tàbí kò fi ọkọ sáyé? Ṣé ó ní ọkọ rí tàbí kò tiẹ̀ ní láti bẹ̀rẹ̀ ayé rẹ̀? Àwọn ọ̀rọ̀ tí a ó máa sọ nípa arábìnrin Allwell Ademola nìyí. Tí ẹ bá fẹ́ gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà bí wá ṣe lọ, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètò tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá ló gbé ètò yìí wá sí orí ìkànnì lénìí. Ẹ̀yin èèyàn wa, kí a tó máa tẹ̀síwájú, mo fẹ́ gba àwọn àdúrà kan fún yín. Gbogbo ohun tí ò ní jẹ́ kí a parí ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà, mo gbà ládùúrà wípé kò ní jẹ́ ìpín títèmi, kò ní jẹ́ ìpín títẹ̀rẹ o. Ẹ̀yin èèyàn wa, a ó máa sọ̀rọ̀ nípa ikú Allwell Ademola tí ó jáde láyé níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Arábìnrin yìí kò fi ọkọ sáyé tàbí ọmọ. Arábìnrin sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní interview pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Bíọ́lá Báyọ̀. Ó sọ nínú ọ̀rọ̀ náà wípé ọjọ́ kejì tó yẹ kí òun pẹ̀lú ọkọ òun tó ṣe aláìsí, tí ó yẹ kí àwọn méjèèjì wọ́n ṣe ìgbéyàwó ní ọkọ rẹ̀ fò sánlẹ̀ tí ó kú. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ lórí ètò náà nìyí. 47 years ni arábìnrin yìí jẹ́ kí ó tó jáde láyé, àti wípé o ṣé ẹ mọ̀ wípé heart attack ni ó pa arábìnrin yìí? Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ tó mọ̀ wípé àná ni wọ́n ṣe service of song pẹ̀lú candle night fún Allwell Ademola. Arábìnrin yìí ọ̀rẹ́ rẹ̀ níbẹ̀ ní service of song ọ̀hún, ó sọ̀rọ̀ gidi gan, ó encourage ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé kí wọ́n dàbí Allwell Ademola. Ìyẹn Rótìmí Sàlámì ó sọ̀rọ̀ níbẹ̀. Ó tó sọ̀rọ̀ nípa bí òun ó sì support gbogbo nǹkan tí ó bá jọ mọ́ Allwell Ademola, àti wípé àwọn òṣèré púpọ̀ ni wọ́n wà ní ibi bẹ̀yẹn. Àwọn òṣèré bíi Ọdúnládé Adékọ́lá, àwọn bíi Sanyẹ̀rì, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré, àwọn bíi Kámẹ́lù Kọ̀ǹpó, púpọ̀ lára wọn ni wọ́n wà ní ibi bẹ̀yẹn. Ẹ̀yin èèyàn wa, ẹ dá àdúrà kan ránṣẹ́ sí arábìnrin yìí wípé kí Ọlọ́run kó tẹ́ sí afẹ́fẹ́ rere, àti wípé gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ìdílé tí arábìnrin fi sẹ́yìn tí ó lọ, wípé kí Ọlọ́run kí ó wà pẹ̀lú gbogbo wọn. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín lénìí nìyí. A kò ní rí jù báyìí lọ. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀, ṣùgbọ́n ẹ má gbàgbé láti tẹ subscribe button kí ẹ tó máa lọ. Ó dìgbà, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀.